Hello everybody, welcome back to Yoba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment, and share this program. Wàhálà wà lórí social media yìí o. Ẹ jọ̀ọ́ o, ẹ fà àwọn warriors sílẹ̀ o. Ẹ ṣe kí ni, ẹ fi àwọn warriors sílẹ̀ o. Ẹ má stress àwọn warriors o. Pìtìpìtì táwọn warriors gan face ó ti pọ̀ jù o. Ṣé ti understand? Oníkálukú ló máa wà níbi tó pay ẹ̀ lórí social media. The reason tẹ̀wé sọ pé kí làwọn warriors gbà pé gbogbo CEO ló fún àwọn èèyàn ní nǹkan àbí gbogbo ọ̀gá èèyàn ló fún àwọn èèyàn ní nǹkan lórí social media, àṣà àtẹ̀rí oríṣiríṣi, the casting, a lot of people, they were all giving each other everything, but these warriors wọ́n wálé ayé wá jà ní. Wọn kì í fún sójà ní nǹkan kan. Bí àwọn warriors ṣùgbọ́n ṣe rí ni wọ́n máa jagun kú ni. Bẹ́ẹ̀ ni wọ́n wálé ayé wọ́n wá jà ní. So ẹ jẹ́ kó ṣe nǹkan tó pay wọn. Another reason ni pé wọn ò torí owó support Aunty Lizzy, so wọ́n fún wọn fún wọn they are okay. Torí Aunty Lizzy ti sọ fún wa gan pé èwo nu fan base ló ralẹ̀ nínú ọdún 2025. Aunty Lizzy ẹ wá gbàgbé kiri kan pé fan base ti yín gan wọn sanwó lẹ́hún turn out. This is why I used to tell Aunty Lizzy, stop, you talk too much. Ma, you talk too much. Ibi tẹ́ ti ń fẹnu jáwáyà kiri, nǹkan mi tí ó yẹ kẹ́ sọ ẹ tún máa sọ. You talk too much. Our fan base yín, we all know what they do for a living. Ṣókè ẹ wo orú Zainab yẹn, ìyẹn Zee Mama, kò níṣẹ́ lọ́wọ́ náà. Obìnrin tí ò bá ti níṣẹ́ lọ́wọ́ tára ẹ̀ sin lé ló máa bímọ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ káàkiri. She doesn't have anything. She's supporting you based on what she can get off of you, not love. Only one look gbọ́dọ̀ tó bá stop àti máa fún nǹkan wà á rí bí true colour ẹ̀ ṣe máa jáde. Nobody on this social media love you the way you love yourself. Or nobody can love you that way. Everybody is just there for what they can get, what they can take from you. And show one more beauty, only want to burusi. If somebody else give them something better than what you are giving them, ẹsẹ̀kẹsẹ̀ náà wà di campo. So why are our warriors yẹn? Sórí àwọn yẹn kàn fẹ́ tẹ̀lé ẹni ìgbà tí ṣọmọ is warriors is a combination of people that doesn't like Ìyábọ̀ Òjó. You understand? Or people who are lost, they don't know where they want to belong. Because sometimes when they talk, they too, they contradict you. I've seen warriors 1 or 2 show, and at the same time, they will be contradicting what you are saying. I will be like, she kì í ṣe meeting ẹ̀ tó bọ́ sórí social media wa sọ̀rọ̀. So ẹ jọ̀ọ́ ẹ fà àwọn warriors sílẹ̀. Wọ́n ti gba kádàrá. Wọ́n ti sọ pé ẹ̀dá tí ò bá gba kádàrá gan ó máa gba kodoro. So just leave them alone. Nǹkan tó dé bá wọn ò lè lọ mọ́. Most of them, gbogbo number 1, Lizzy ti gbé ògo wọn yẹ̀ wò. Number 2, most of them information wọn ti wà lọ́wọ́ Lizzy tọ́wọ́ sọ pé àwọn try láti di camp lẹ́ni. Wọ́n máa drag wọn tilé tẹ̀bí tara. Lizzy tó jẹ́ pé àwọn ọmọ tó ń bá ṣiṣẹ́ ó mọ̀ wọ́n délé ó mọ gbogbo nǹkan pa wọn, ó track fóònù wọn. Tábà sọ pé ẹ̀yin tẹ́ wà lórí social media tí ò rí. So àwọn yẹn mọ̀ pé àwọn ènìyàn ó dàbí Adébímpé. We all know Adébímpé. She's trying so hard to leave, but she cannot leave because she's afraid. A 59-year-old woman tí ó lè stand on her feet. A 59, tí Lizzy bá lè ṣe bẹ́ẹ̀ to a 59-year-old woman, who are the warriors? A 59-year-old woman who cannot stand on her feet torí àtẹnu. Lọ́jọ́ alẹ́ yín. So majority of them want to go. But kádàrá wọn ti rà síbẹ̀ wọn ò lè lọ níbo. They can't. They can't leave. They wish they should, you know. Ẹjẹ́ àlọ́ ọjọ́ àṣekínní kò bọ̀ ẹ̀rù ń bá wọn pé tábà lọ ẹ̀dẹ̀ mọ́ bí Lizzy ṣe máa ń parọ́ mọ́ yẹn. So tí Lizzy bá ra irọ́ mọ́ yín lẹ́sẹ̀ báyìí, wọ́n ti rí nǹkan tí Lizzy ń ṣe fún Ìyábọ̀, so they are afraid to leave. Ṣé wá rí àwọn warriors yẹn? Ṣé àwọn tó jẹ́ pé ẹ̀rù ń bà láti di camp? Ṣé àwọn lè wá sọ pé kán lọ bèrè gift lọ́wọ́ olórí wọn? Ṣó possible ni? Lizzy is like a dictator to them.
Koko Momora. The only time they get to see Lizzie is when it's her birthday and they will come. That's the only time. Oh, they need show Rocky Lizzie by oneself. Everybody to solve anything. Oh, they need ìrànlọ́wọ́ kí Lizzie fún wọn. They are just there to comment and to collect their 5K every month. That is it. It's as simple as that. So ẹ jọ̀ọ́ ẹ fà àwọn warriors sílẹ̀ ṣe rí pìtìpìtì tó ń bá àwọn warriors ó tẹ̀ ṣe ń bá wọn ṣe ti understand ẹ. So you people dragging them again ó ti wá di wàhálà. Ẹ má drag wọn, ẹ fi wọ́n lẹ̀. Ẹ jẹ́ kó ṣáà máa bá ilé ayé yí bọ́ ṣe lè bá ilé ayé yí àbí kí lẹ́ni mú sọ. Ẹ ṣáàyẹ kó máa face ẹ̀ bó bá ṣe lè face ẹ̀. Don't drag them. They are going through a lot. Ní ọwọ́ Ṣọlá pé ọlọ́wọ́ yẹ kí ọjọ́ yìí tí mo dáràn. They are going through a lot. Ní ọwọ́ Ṣọlá pé. So ẹ jọ̀ọ́ ẹ fi àwọn warriors sílẹ̀. Kí ló máa ṣe? Ìgbà tí ò fún wọn ṣó fún wọn last year ni I mean year before ṣó fún wọn 2024 ni why are you not expecting it in 2025 láti ìjọ tí gbogbo wọn ti ń bá jagun àjàyè ṣó fún wọn kankan rí etí la fi gbọ́ ọjọ́ yìí sọ pé owó tó ń bá gbà ní monetization ẹ̀ máa distribute ẹ̀ àlọ́lá rí àràbọ̀ Ṣọlá pé orí ìjàpá orí ahun níbo ló ti fẹ́ rí nǹkan gbà lọ́wọ́ Ṣọlá pé àwọn nǹkan tó ń bá ṣiṣẹ́ gan sọ́rí nǹkan kan gbà wọ́n ṣọdún lásán gan ṣe ẹ̀rí tó pẹran fáwọn yẹn onígbọ́gbá bọ́kọ́ lọ rà ráìsì nígbà iléyà ẹ̀yin lẹ wá ń sọ̀rọ̀ Ṣọlá pé bíi pé ẹ̀rẹ́ èèyàn gidi kan she always do whatever it is she want to do torí pé ó fẹ́ pẹ́pẹ́ ká sọ pé gbogbo owó fi raṣọ tán kéèyàn fowó raṣọ kó má lè jẹun gidi sínú ara ẹ̀ tó bá jẹ́ lómi bẹ́ẹ̀ sọ pé ẹ̀ ń tẹ̀lé olówó tó pákéjì tó máa dì báyìí tó máa háǹgì báyìí lóríṣiríṣi tó máa kó síwájú mọ́ọ̀lù ẹ̀ báyìí wọ́n pẹ̀ yín warriors ẹ máa bọ̀ ẹ wá gbà o for you to say àwọn èèyàn kan máa rú wá pé yé àwọn lè ń tọ́jú èèyàn lẹ́yìn kó wọṣọ kó gbé làbùbù sínú pléènì àwọn na dem èyí tó kù bẹ́ẹ̀ ṣe máa wọ̀ lọ́ọ̀kan nìyẹn ẹ̀lẹ́dẹ̀ fi gbogbo ọjọ́ ayé yín support ẹ̀tẹ́ rẹ̀ dọ̀kásì lẹ́lẹ́yìn àmọ́ nǹkan tó pín fáwọn team member nǹkan tó jú wá lójú rí náà lọ́rọ̀ yẹn nǹkan tó jú wá lójú rí Lizzy cannot give you anything ẹ ló ṣe wá mọ bí tí Lizzy wà manipulate wọn kì í ṣòun náà but you know you have to be able to read somebody like that kò dẹ̀ mọ́ sí àìdá she feels like she doesn't owe anybody anything that is it bó ṣe feel nìyẹn wípé òun ò jẹ̀yà láyà anybody ní anything pé òun ò hó òyìn lẹ́ni ẹ̀rí torí ẹ̀ ló ṣe sọ́njọ́ yẹn pé òun support Lizzy ṣó ò jẹun ṣó ò gba monetization so she feels like tó bá ti ń support òun somehow monetization tó ń gbà lórí page ẹ̀ it should be enough for you that she doesn't owe you anything. Ẹ pẹ̀lẹ́ ẹ kú òṣì tó ló máa gbé page yìí lọ torí Lizzy tó máa ṣe gbogbo ẹ̀ fún yín torí Lizzy. Ẹ pẹ̀lẹ́ ẹ tún ti bẹ̀rẹ̀ another year 2026 àṣedànù bẹ́ẹ̀ ṣe ṣàṣedànù ní bẹ̀rẹ̀ 2025 nìyẹn tẹ́ support from January to December tẹ́ ẹ̀ rí nǹkan kan ẹ tún ti bẹ̀rẹ̀ ó ti di ogun mélòó lẹ gbé wájú Lizzy tó bá yín software ó ti di òun ni mo sọ pé ó ti di business mélòó tó bá yín promote rẹ̀ èmi ò sọ fún yín èèyàn mélòó ló share rí Lizzy only share you tó bá support ẹ apart from that ọjà ẹ̀ta kò bẹ́ẹ̀ support ó ní platform tó ti lè máa raise yín up kò ń raise èèyàn up bó ìfà wọn warriors sílẹ̀ that's what they sign up for bẹ́ẹ̀ ni wọ́n náà gbọ́rò mọ́ adìyẹ lọ́wọ́ kó ní wọn ọ̀jẹ̀ kó ń lọ sátán lọ ìjẹ́ ìyá Adébímpé gan-an tó ń fò kiri bí ìgalà kí ni ìyá Adébímpé rí kí ló rí mo ṣáà rí pé ọsọ pé yàn kàn kálùbọ̀ sáà kó ọlọ́run ní fojú ibi ọjọ́ alẹ́ ọlọ́run ò ní fi pa wá nǹkan tá a máa ṣe tó yẹ kó jókòó kó fẹ̀yìntì kó máa jóúnjẹ ọmọ Adébímpé ò rí sísí rí wọ́n ṣe tán owó bo ìyẹ́ sábọ̀dù ẹ kì í ṣe the same age range níbọ̀ who you follow matter in this life rí bó ṣe ń da start kìíní bo ìyẹ́ sábọ̀dù lórí TikTok Adébímpé wá jókòó síbẹ̀ yẹn kí ló rí gbà kó sí ẹ wo ẹ ṣàfi wọ́n lẹ̀ ṣe ti understand ẹ fi wọ́n lẹ̀ ẹ ṣàfi wọ́n lẹ̀ àní ẹ fi wọ́n lẹ̀
ẹ má bú wọn, eléyìí tó ń ṣe wọ́n gan-an ẹ má tún fi kún. Àwọn náà mọ̀ náà, but ó dẹ̀ ti rí bó ṣe rí, ẹ̀rù ń bá everybody láti lọ. Ó yẹ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ mọ nǹkan tí ẹ bá feel about this video. God bless you, have a wonderful day.